gẹ́gẹ́ bí ìrírí tèmi náà kémi náà kí n fi kún. Tí ó bá jẹ́ èmi nìyàn Aládùkẹ́ ìyàwó Fẹ́mi Adébáyọ̀, nǹkan tí mo máa ṣe kí n sọ fún yín, máa kọ́kọ́ ba ayé Fúnkẹ́ Akíndélé jẹ́ kí n tó ba ayé Fẹ́mi Adébáyọ̀ jẹ́. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi gbogbo tẹ bá ti ń wò mí, ojú tẹ fi ń wò mí ò ní fọ́, etí tẹ fi ń gbọ́ mi ò ní di. Èmi náà ni ọmọ yín Ọpẹ́yẹmí ọmọ Adébóyè, mo tún ti dé padà sí yín lọ́rùn. Ẹ káàbọ̀ padà sórí ìkànnì Ọpẹ́yẹmí ọmọ Adé TV. Bẹ́ẹ̀ ni eléyìí tí mo mú wá lọ́tẹ̀ yìí, mo ṣì wà lórí ọ̀rọ̀ Fẹ́mi Adébáyọ̀. I still dey on the matter torí wípé ó jọmọ́ nǹkan tí mo fẹ́ máa ṣe níbí báyìí gẹ́gẹ́ bí ìyàwó ilé tí mo jẹ́. Tábánikà kà mí ní méjì mẹ́ta, èmi náà mo ti di ìyálé ilé náà. Mo wá ní lórí àwọn nǹkan tí èmi ti kọ́ gẹ́gẹ́ bí experience, gẹ́gẹ́ bí ìrírí tèmi náà kémi náà kí n fi kún. Tí ó bá jẹ́ èmi nìyàn Aládùkẹ́ ìyàwó Fẹ́mi Adébáyọ̀, nǹkan tí mo máa ṣe kí n sọ fún yín, máa kọ́kọ́ ba ayé Fúnkẹ́ Akíndélé jẹ́ kí n tó ba ayé Fẹ́mi Adébáyọ̀ jẹ́. Kí nìdí? Ẹ fẹ́ mọ̀dí? Ẹ máa bá mi ká lọ. Ọ̀rọ̀ yẹn lè máa gbóná mọ́ báyìí, àmọ́ mo fẹ́ ká kọ́gbọ́n nínú ọ̀rọ̀ yìí, ní nǹkan tí èmi kọ́ àti nǹkan tí mo fẹ́ kí a mọ̀ ní eléyìí tó jẹ́ wípé kíní tí wá lè máa lọ sí apá abẹ, òun ni mo fẹ́ yànnàná ní àárọ̀ yìí. Ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ yìí. Fẹ́mi Adébáyọ̀ àti Fúnkẹ́ Akíndélé nígbà tí wọ́n jọ wà, òótọ́ wọ́n lè máa fẹ́ra wọn, nǹkan lè wà láàrin ara wọn kó jẹ́ wípé kádàrá kò jẹ́ kó rí bẹ́ẹ̀. Ẹ rí i pé Fẹ́mi Adébáyọ̀ ó fi ìyàwó alákọ̀ọ́kọ́ lẹ̀ kó tó kan yín Aládùkẹ́, ó tún wá fi Fúnkẹ́ Akíndélé náà kò ní stable mi fi bóyàn kankan nu wọn ṣòye kò sí ó fẹ́ ọkọ àárọ̀ ó tún fẹ́ ọkọ kejì mi fi bóyàn kankan mi dẹ̀ fi yọ èèyàn kankan torí pé ẹni tó bá máa sábà tẹ fọ́nrán yìí á jẹ́ wípé ẹni tó wà ní ọkọ àwò pé ọ̀dájú mà ní ẹ̀wọ̀ sọ pé tó bá jẹ́wọ́ ni ṣé tó bá jẹ́wọ́ ló bí Fẹ́mi Adébáyọ̀ wà bá yé ẹ̀jẹ̀ ṣé tó bá jẹ́wọ́ ló bí Fúnkẹ́ Akíndélé ṣe wà bá yé ẹ̀jẹ̀ ẹ jẹ́ kí n máa bàbọ̀. Ṣẹ́rí kí n kọ́kọ́ sọ tí ilé yẹn bá bàjẹ́, torí èmi ò mọ̀ bóyá ó ti bàjẹ́ bẹ́ẹ̀ àbí wọ́n sì máa bẹ̀rẹ̀ àwọn sì jọ máa padà papọ̀. Màá ní ó wà lọ́wọ́ ọkọ ìyẹn Fẹ́mi Adébáyọ̀, màá tún ní ó wà lọ́wọ́ ìyàwó náà. Ẹ jẹ́ àkọ́kọ́ torí tọkùnrin wọn kì í sábà rí tọkùnrin wò ó. Tí ọkùnrin bá ṣe ṣìnà, tí obìnrin náà wá ní èmi náà máa ṣe ṣìnà, kò ń rí bẹ́ẹ̀. Látàyè ìgbà yẹn ló yẹ ká ti mọ̀. Àwọn bàbá wa máa fẹ́ yàwó méjì mẹ́ta. In fact ibi tèmi dàgbà sí, ibi tèmi ti ṣe kékeré, títí jẹ́ kan kírísítẹ́nì o, títí kan mùsùlùmí ládùúgbò, gbogbo wọn ò lè bá yàwó kan lọ́dọ̀ wọn. Ládùúgbò tèmi dàgbà sí, ládùúgbò tí wọ́n ti tọ́ èmi, oníyàwó méjì ló kéré jù, ìyàwó mẹ́ta ìyàwó mẹ́rin. Nígbà tá a tẹ̀ wá kékeré arọ́gbọ́n kọ́, torí a máa rá wọn kan tí wọ́n nọra wọn, a máa rá wọn kan tí wọ́n ń pariwo torí igbó ńlá, èmi lorún kàn, ìwọ lorún kàn, èmi kọ́ lorún kàn, ìwọ kọ́ lorún kàn, ẹ mọ orú nǹkan bẹ́ẹ̀ yẹn, gbogbo ẹ̀ làwa rí nígbà tá a wà kékeré. So láti kékeré mi ni mo ti mọ̀ pé ẹni tó bá ń lọ ilé ọkọ ó máa di mẹ́rù ẹni pé ìwọ nìkan kọ́ lọ́kọ máa fẹ́. Àmọ́ nǹkan tèmi ní lọ́kàn láti kékeré ni pé mi ò lè ṣe ìyàwó kejì, àmọ́ pé kán fẹ́ lé mi máa gbà torí pé ìyá tèmi náà wọ́n fẹ́ lé torí pé ìyá tèmi náà wọ́n fẹ́ lé. Bẹ́ẹ̀ ni tó bá ti wá ń lọ ilé ọkọ ó yẹ kó o ti máa mọ̀ kó o ti dì mọ́ ẹrù ilé ọkọ pé no be only you wey the man go see. Àwọn tó máa ń lóyà tó máa ń wà honest, wọ́n máa ṣe náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan, ó lè jẹ́ ìyàwó wọn nìkan ló máa wà lọ́wọ́ wọn, àmọ́ gẹ́gẹ́ bá a ṣe mọ̀ kíní obìnrin yìí ẹyọ kan kò tó fọ́kùnrin. Kò sí wọ́n á sì rọmọge kan tó máa wù wọ́n, kò sí wọ́n á sì rí pé àwọn eléyìí sì ṣe kí jẹ́ ń débẹ̀ jẹ́ ń tọ̀ o. Bẹ́ẹ̀ ni so mi wà ní kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí Fẹ́mi Adébáyọ̀, jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí Fúnkẹ́ Akíndélé àti ìyẹn Aládùkẹ́. Lórí Fúnkẹ́ Akíndélé èmi ò lè dá lẹ́bi rẹpẹtẹ torí pé ẹ mọ̀ pé ẹni tí ò bá sí nílé ọkọ àwọn náà máa ń fẹ́ ríbi torí bọ̀, ó yẹ ká mọ̀ yẹn. Àwọn tí wọ́n wà tó jẹ́ olóòótọ́ wọ́n máa ń jáde, wọ́n máa ń sọ pé to be a single mother is not easy thing. To be a single mother pé máa dá ọmọ tó kò ń ṣe nǹkan kékeré, gbogbo àwọn obìnrin la máa ń fẹ́ wà ní abẹ́ ọkùnrin, la máa ń fẹ́ wà ní àkóso ọkùnrin. Nígbà mìíràn tó ṣe lè jẹ́ pé obìnrin tí ó bá ṣàfẹ́ rárí wọlé ọkọ kó tiẹ̀ sì nìkan lọ́wọ́, kó bá jẹ́ òun ló ṣàmà máa control ọkùnrin yẹn, kó ṣàṣì nìkan, kó ṣàṣì máa rí nǹkan mọ́ pé adé orí. Torí ẹ̀ ló fi fà tó jẹ́ wípé gbogbo ẹ̀gbin tóbìnrin bá ń rí obìnrin á máa pa mọ́ra torí wípé ó fẹ́ gbélé ọkọ, torí pé orí ìyá alágbájá pé ó dá tọ́mọ, ọkàn ẹ̀ ò balẹ̀. Oríṣiríṣi ọkùnrin ló ń ní kò sí respect ńbẹ̀. So a lè blame Fúnkẹ́ Akíndélé lọ títí pé
mi wàá mọ̀ bóyá wọ́n fẹ́ fẹ́ ra wọn ni àbí wọ́n jọ ń gbádùn ara wọn, ìyẹn tó bá jẹ́ òótọ́ o ni nǹkan wà láàrin wọn àti Fẹ́mi Adébáyọ̀ o. Lórí Yín Aládùkẹ́, àwọn èèyàn sọ pé tiẹ̀ pọ̀, ara ẹ̀ gbóná, ara ẹ̀ ṣe kínní, ara ẹ̀ máa gbóná, kò sẹ́ni tó máa ṣe. Tí ò bá tí ìwọlé ọkọ àbí tọ́kọ bá tí ìfẹ́ lé ẹ, ó dùn láti sọ pé kí ni gan, kí ni gbá, kí làwò, ó dùn láti sọ. Àmọ́ tí o bá wà ń bẹ̀, wàá mọ̀. Nǹkan tèmi rò ní ọ̀rọ̀ Yín Aládùkẹ́ ni pé Yín Aládùkẹ́ ti invest so much on Fẹ́mi Adébáyọ̀. Èmi rò pé mi ní láti máa yànnàná yẹn fún yín tí ẹ bá rí, torí wípé tí ọkọ ẹ̀ bá ṣe gbé eré jáde tó ṣe gbé fíìmù jáde, ó máa ń gbárùkù ti ọkọ ẹ̀ ní gbogbo ìgbà. Gbogbo wa náà la rí nǹkan tí Fẹ́mi Adébáyọ̀ ń ṣe lẹ́nujọ́ mẹ́ta, àwọn Netflix movies and all that, kò ń ṣe owó kékeré, kò sí Yín Aládùkẹ́ náà máa dá sí. Bẹ́ẹ̀ ni, tí ẹ bá mọ̀, ẹ̀yin náà lọ jókòó kẹrò. So ó máa túbọ̀ pẹ̀lú nǹkan tí ó ń jẹ́ kí ara Yín Aládùkẹ́ máa gbóná pé ládùúrú bí mo ṣe tó, ṣó yẹ kí ìwọ tún rí obìnrin mi kó wùn ẹ̀. Àmọ́ Yín Aládùkẹ́ tí wàá gbàgbé ni pé ọkùnrin, there will always be a man. Kò sí. Tó bá ti rí wọ́n ṣàfẹ́ tú mọ́ínmọ́ín, wọ́n á fẹ́ fi jẹ ẹ̀kọ, wọ́n á fẹ́ tú mọ́ínmọ́ín yẹn, wọ́n á fẹ́ fi jẹ bread. Ó yẹ kí Yín Aládùkẹ́ wá ṣe sùúrù torí pé kó lè gbádùn ilé ọkọ yẹn. Ẹ̀gbin oríṣiríṣi ló máa rí, torí ìwọ tó ti fẹ́ celebrity, ó yẹ kó ti mọ̀, ó yẹ kó ti dì mẹ́rù, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ nígbà tí mo kọ́kọ́ wọlé. Ó yẹ kó ti dì mẹ́rù, á rí, á ṣe bí pé òun ò rí, á gbọ́, á ṣe bí pé òun ò gbọ́. Torí wípé Fẹ́mi Adébáyọ̀ náà ti ṣe nǹkan tó dùn mọ́ nù, àbí ká wá sọ pé bẹ́ẹ̀ náà ni kò ṣe nǹkan kan fún rí ni. Mo tiẹ̀ tún gbọ́ wípé Fẹ́mi Adébáyọ̀ ló kó jáde nínú ilé. Ṣé a máa ní Yín Aládùkẹ́ ló ní ilé ni àbí Fẹ́mi Adébáyọ̀? Because èmi ò rí ibi tí ọkùnrin ti ń kó jáde nínú ilé fóbìnrin, bóyá wàhálà Yín Aládùkẹ́ náà ló pọ̀ tó yẹn. Torí àwọn èèyàn náà rẹ̀ gbóná, ọ̀nà rẹ̀ gbóná. Àmọ́ èmi ò ní bá wí lórí apá abẹ́yẹn torí kò sóbìnrin tí ò ń jó. Ó kàn jẹ́ pé ó pọ̀ ju ara wọn lọ ni. Àmọ́ ilé tí Yín Aládùkẹ́ wá ṣe tó gbéra láti ìpínlẹ̀ Èkó lọ sí ìpínlẹ̀ Ọ̀yọ́, ó bùkún. Obìnrin tó lè dá wa ọkọ̀ lọ́bẹ̀ yẹn tó tún wá lórí láyà tó lọ pariwo mọ́kọ. Ṣé Yín Aládùkẹ́ ò mọ̀ wípé gbogbo àwọn ẹ̀gbin tó bá máa kan ọkọ ẹ̀ kò ń ṣe nǹkan tó máa buyì kún ọkọ ẹ̀ ní àwùjọ pẹ̀lú bí ọkọ ẹ̀ ṣe jẹ́ olórúkọ. Gbogbo àwọn eléyìí ló yẹ kó ti rò. Gbogbo ẹ̀ ló yẹ kó ti rò. Tó bá wá fẹ́ kí ọkọ òun kó jẹ́ tòun nìkan, ṣe bó ti ń lọlé kíní, àwọn ni wọ́n pé ni wọ́n bá igbá lọ́wọ́ ẹ̀. Ibẹ̀ náà ló yẹ kó ti mọ bó ṣe máa wò pé tèmi ni ó jẹ́, tèmi nìkan ni ó ṣe. Ṣóyè yín, àmọ́ kò sí, ṣé ó máa ń dọkùnrin mọ́lẹ̀ ni? Ṣé ó yẹ kó rí ṣe? Tó bá ṣiṣẹ́ fúngbà kan, ó lè máa ṣiṣẹ́ mọ́. Ṣàmà ní múgùndọ̀ ń já ni àbí báwo? So ní apá Yín Aládùkẹ́ fún àwa obìnrin ká tó ṣe nǹkan, torí pé Yín Aládùkẹ́ ó ti bímọ fún Fẹ́mi Adébáyọ̀. Tó bá máa bínú, kò yẹ kó bínú tán, ó yẹ kó tiẹ̀ máa ro tàwọn ọmọ ẹ̀. Ṣóyè yín ni mo fi sọ pé tó bá jẹ́ èmi ni màá báyé Fẹ́mi Adébáyọ̀ jẹ́. Ẹ jẹ́ ká wá wò ní áńgù pé tó bá yẹ pé mi ni màá báyé Fẹ́mi Adébáyọ̀ jẹ́. Nígbà tó bá báyé ẹ̀jẹ̀ bàbá àwọn ọmọ ẹ̀, báwo ni inú ẹ ṣe fẹ́ máa dùn tó bá rí? Àbí báwo ni ó ṣe fẹ́ máa rí lára ẹ tó bá mọ̀ pé ìwọ ló báyé bàbá ọmọ ẹ̀ jẹ́ báyìí, bàbá àwọn ọmọ ẹ̀ jẹ́ báyìí? Tí a bá tiẹ̀ fẹ́ ṣe nǹkan ká máa wò, at least Fẹ́mi Adébáyọ̀ náà ti ṣe nǹkan tó dùn mọ́ nú rí. Àwọn nǹkan yẹn ló yẹ kó máa rò, ká tún máa wo àtúnbọ̀tán. Ṣé nígbà tí gbogbo ọ̀rọ̀ ti wá di yánpọnyánrin nísìn, ṣé ó buyì kún ọkọ ẹ̀, ṣé ó buyì kún òun náà? Ṣé ilé tá a wà tí ń wò pé ilé aláyọ̀ ní tẹ́lẹ̀, ẹ mọ bó ṣe máa ń ṣe lórí social media, ṣé ó wá dà báyìí? Ẹ máa wò pé obìnrin náà máa always bú. Kó jẹ́ pé nǹkan ọkùnrin ló jẹ̀bi, obìnrin náà ló máa bú. Ó yẹ kí a ti mọ̀. For example nísìn, ọkùnrin tí ọmọbìnrin bá mọ́kọ wálé, bàbá lè sọ pé nígbà tí mo wà ní ṣọ́ọ̀bù òde yẹ́ náà mo máa ń kóbìnrin. Àmọ́ bí obìnrin dá kó sọ pé bàbá ẹ mọ̀ pé mo máa ń kọ́kùnrin. Ṣẹ́rí ẹ̀rí kìíní tí mo fi ṣe example yẹn kò ṣeé ṣe. Obìnrin ló fi jẹ́ àwa ni a máa ń gba gbogbo nǹkan mọ́ra. Bẹ́ẹ̀ ni, jẹ́ ń dánu dúró lórí apá bẹ́ẹ̀ yẹn torí mi fẹ́ kí ó gùn lọ títí. Kí n wá bọ́ sí orí Fẹ́mi Adébáyọ̀. Àìnílàákàyè Fẹ́mi Adébáyọ̀. Ẹ má bínú dáàdì wa, ẹ má bínú sáà, mo mọ̀ pé àmọ́ torí public figure ni a máa dá sí, a máa sọ̀rọ̀. Tí ó bá jẹ́ wípé lóòótọ́ ni nǹkan wà láàrin wọn àti Fúnkẹ́ Akíndélé, àìnílàákàyè wọn ni wọ́n fi da ilé wọn rú. Torí wípé àsọkùnrin, ó yẹ kí ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa mú ilé yín, ó yẹ kí ẹ ti sẹ́ẹ̀tì àwọn nǹkan kan lẹ̀ nínú ilé wípé ìyàwó gbọ́dọ̀ máa mọ̀ pé òun gbọ́dọ̀ kọjá báńdìrì yìí. Tóun bá kọjá báńdìrì yẹn, òun ó ti jẹ́ tán nìyẹn.
ṣóyè yín àhàn fi làákàyè ṣe. Ọkùnrin á máa rí obìnrin tó ń wọ̀n wọ́n á dẹ̀ máa ṣe wọ́n á dẹ̀ máa clean mouth. Bẹ́ẹ̀ ni ìgbà mi obìnrin náà máa mọ̀ pé kò ń ṣe ẹran ìlú kan a máa fọpọ́ lọ sí i. ṣóyè yín ìyàwó alákọ̀ọ́kọ́ ìyàwó ẹlẹ́nkejì ayé àkà fún yín. Ó yẹ kí ẹ mọ bí ẹ ṣe máa to apá abẹ yẹn tó fi máa ní àyà gan láti wá láti ìlú Èkó lọ sí ìlú Ọ̀yọ́ láti lọ bà nǹkan jẹ́. Ó dà pé ẹ̀yin náà ẹ fọwọ́ yọ̀bọ̀kẹ́ mú ilé yín, ẹ fọwọ́ yọ̀bọ̀kẹ́ mú torí kò yẹ kí ó tiẹ̀ kó pin ẹ̀kẹ́ tó yẹn kó mẹ́hẹ tó yẹn. So ẹ má bínú, ẹ fi ọgbọ́n to ilé yẹn, òun ló fi ṣe kinní bẹ́ẹ̀. ṣó wá da tí ẹ̀ ń bí ọmọ káàkiri kò ń ṣe nǹkan tó dáa. Àwọn tó ń yà ò bá wà nù ilé yín ọ̀tọ̀ làwọn yẹn bọ̀ kí wá jẹ́ pé ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ yọ ó kù díẹ̀ káàtó. Paríparí ọ̀rọ̀ mi ò rí Fúnkẹ́ Akíndélé dá lẹ́bi torí wípé kò sí nílé ọkọ. Bóyá ó ń wá ibi tó fẹ́ torí bọ̀ ni. Lẹ́lẹ́ǹkejì mo dá bọ̀dà wa Fẹ́mi Adébáyọ̀ mo dá wọn lẹ́bi torí wípé ó yẹ kí wọ́n tò dáadáa jù bẹ́ẹ̀ yẹn lọ torí tí wọ́n bá tò dáadáa ní Aládùkẹ́ kò ní ní gbogbo nǹkan tó ní, kò ní dàbí pé ó jẹ nǹkan tẹ́lẹ̀ ẹkùn tó fi láyà bẹ́ẹ̀ yẹn láti gbéra láti ìlú Èkó lọ sí ìlú Ọ̀yọ́ láti lọ wúrúwà bẹ́ẹ̀ yẹn. Nǹkan tèmi máa sọ ni wípé Ọlọ́run á bá wọn tó, Ọlọ́run á bá wọn yanjú gbogbo ẹ̀ papọ̀. Nǹkan tí mo dẹ̀ fẹ́ kí a mọ̀ ẹ̀yin tèmi wípé ẹ jẹ́ ká máa fi kọ́gbọ́n àwọn nǹkan tí a bá ń rí kì í ṣe pé ká kàn máa wò fún fọ́n lásán, ẹ jẹ́ ká fi kọ́gbọ́n, ẹ jẹ́ kí àwa náà gbé sí làákàyè, ẹ jẹ́ ká jókòó ká rò ó. Ṣé lóòótọ́ lọ́kọ ṣe pàtàkì nínú ayé obìnrin? Ṣé lóòótọ́ náà ni obìnrin ṣe pàtàkì nínú ayé ọkùnrin? Ilé ayé tá a wá yìí àjọ nílò ara wa ni, ẹ ṣáà jẹ́ ká máa ṣe dáadáa. Ẹ̀yin onítèmi eléyìí tí èmi rí sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí lélẹ̀, ẹ jẹ́ kí n mọ nǹkan tí ẹ̀yin rò nínú comment section down below. Ẹ jọ̀wọ́ ẹ má bínú, ẹ bá mi like fídíò yìí, kẹ́ bá mi subscribe tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín rèé lórí ìkànnì yìí. Èmi ti fẹ́ máa lọ nìyẹn, ọmọ yín Ọpẹ́yẹmí ọmọ Màdébóyè. Ẹ máa ṣe rere, èmi náà máa ṣe rere, gbogbo alájọ máa ṣe rere lápapọ̀. Láyọ̀ la máa pàdé.